Morning everybody, ẹ kú ojúmọ́. Mo ní àwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ nípa Bola Ahmed Tinubu yẹn president Nigeria lọ́wọ́lọ́wọ́ nípa ìrìn àjò tí ó ṣẹlẹ̀ torí àwọn fídíò kan trend abẹ àwọn news kan trend ní orí social media. Àìsí ńbẹ̀ ni àìbá wọn dá sí. Ó yẹ kí n mú àwọn ìròyìn yẹn náà wá fún ẹ̀yin olólùfẹ́ Tenny ọmọ ológo kẹ́yìn náà gbọ́ ní èdè Yorùbá kí n lè sọ àwọn nǹkan tí èmi náà rí àti opinion tèmi Tenny ọmọ ológo. Thank you so much as you are watching it. Now, ní ẹ̀rọ kan ṣẹlẹ̀ wọ́n ní global world wọ́n ní program kan ní France tí Jagaban tó ẹ kó attend because orúkọ Jagaban wà nínú àwọn orúkọ tí wọ́n fi sínú kìíní yẹn. In fact àga Jagaban wà níbẹ̀ yẹn Bola Ahmed Tinubu àga Jagaban wà ní orí ibẹ̀ yẹn tó dẹ̀ jẹ́ pé everybody rí i pé àga yẹn ṣòfò torí pé orí ìjókòó títí ààrẹ nìyẹn tó yẹ kó wà but to my surprise everybody wọ́n sọ̀rọ̀ wípé Jagaban ó mísì ẹ̀bẹ̀ yẹn ó dọ̀jì ẹ̀ kò lọ síbẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tó ń lọ ṣe because kò ní nǹkan tó fẹ́ over kò sọ́pọ̀ lọ́nbẹ̀ bó ṣe ṣe ní UK nìyẹn yes ó ṣe bẹ́ẹ̀ ní UK mo ṣe analysis lórí ọ̀rọ̀ yẹn nígbà tọ́rọ̀ ti UK ṣẹlẹ̀ nígbà yẹn ní Chatham House tó ṣẹlẹ̀ nígbà yẹn tó jẹ́ pé tó bá ti sọ̀rọ̀ nípa security ó máa tì sí ẹrùfà tó bá sọ̀rọ̀ nípa kíní ká tì sí wọn ẹ̀yin ò mọ̀ bóyá àwọn tó ń tì sí yẹn ni wọ́n ló mọ̀ pé bóyá wọ́n mọ̀ wọ́n wà ní capable láti ṣe solution sí àwọn nǹkan tí wọ́n béèrè gbàna mo sọ̀rọ̀ ńgbà yẹn láti ṣe solution sí because tẹ́ bá gba analysis mi time tí mo ṣe program yẹn èmi fúnra mi ò support Bola Ahmed Tinubu mi ò dẹ̀ sí nínú olóṣèlú mi ò support Peter Obi mi ò support Tinubu mi support Atiku because òmìnira orílẹ̀-èdè lèmi ń jà fún pé kí orílẹ̀-èdè kò dá dúró kó ní kálukú máa lọ nílò ẹ̀ but tí nǹkan yóò bá tí wàá tì tó bọ́ sí ìyẹn omi ìpẹ́ ní ààrẹ tó bá sì wà níbẹ̀ lọ́wọ́ kí wọ́n á máa tako ìjọba ẹ̀ tí n bá rí àwọn nǹkan míì tó yẹ kí n sọ tó jẹ́ pé bóyá mi bá rẹ́ lómi tó bá yẹ pé ẹ̀tanú lẹ̀ lómi fi ń sọ̀rọ̀ ìwọ lè kóra mi ṣe bó fẹ́ kó wọlé ṣe bó ìyẹn ọ̀kan lè gbé sí ayé ẹ̀ kó bá pé mo ń ṣe òṣèlú pé bóyá Òbí àbí Àtìkù ni mo wà fún àbí any party kan ló lè máa sọ story yẹn fún mi èmi ò sínú kankan mo fẹ́ kí gbogbo ẹ̀ kan lẹ̀ pín kí gbogbo ẹ̀ dàrú pé kálukú máa lọ lèmi wà fún bọ̀ lórí ìyẹn tó bá ṣe yẹn ìyẹn ọ̀tọ̀ but tí n tó ṣẹlẹ̀ ní France yẹn mo ro èrò kan sínú ara mi wípé tí ẹ bá rí nǹkan tí wọ́n lọ ṣe wọ́n lọ nípa bóyá bíi business pé wọ́n fẹ́ gbé iṣẹ́ wá sí orílẹ̀-èdè mi nǹkan báyìí lè fẹ́ wá ṣe lórílẹ̀‐èdè mi a fẹ́ gbé iṣẹ́ wá èmi náà fẹ́ sọ̀rọ̀ ẹni tí nǹkan báyìí nílùú tẹ́ ẹ fẹ́ kán gbé iṣẹ́ wá ṣé security wà nílùú yẹn tí sọ́ọ̀fù security ní orílẹ̀‐èdè yín lọ́wọ́lọ́wọ́ ẹ fẹ́ kí Jagaban jókòó kó dẹ̀ máa sọ̀rọ̀ pé kán máa gbé business bọ̀ kán wá invest sílùú ẹ̀ ìlú tí ò sí security ẹ jẹ́ ká bá tu security wà náà ẹ jẹ́ kí wọ́n mójútó security yẹn kí kidnapping lójoojúmọ́ sẹ́gbọ́n kidnapping ní France ní gbogbo Africa country àwọn bo mélòó lẹ ti gbọ́ tó ń jiyàn gbé kiri bí ó ṣe Nàìjíríà tí Boko Haram sì ń ṣiṣẹ́ lọ títí látọdún ìwá tí wọ́n sì stop till now wọ́n sì pààyàn ní Sokoto ń jọ̀wọ́ Plateau wọ́n sì ń pààyàn lọ́nbẹ̀ Benue wọ́n sì ń pààyàn lọ́nbẹ̀ a sì ń gbọ́ náà ní Òkè Ògùn nísẹ̀yìn wọ́n sì ń jiyàn gbé wọ́n pààyàn ṣé wọ́n ti sọ́ọ̀fù gbogbo yẹn ṣé wọ́n ti stop gbogbo yẹn because èmi ẹ má bínú ọ̀rọ̀ mi lè yàtọ̀ ó lè dàbí ọ̀rọ̀ òmùgọ̀ o nígbà tẹ́ ẹ fẹ́ kó jókòó ó mọ̀ pọ̀rọ̀ business ni tó bá wá jókòó síbẹ̀ ṣé ẹ fẹ́ kó wá kán wá gbé wá kán bẹ̀rẹ̀ sí ni máa jí wọn mọ̀ iye àwọn míì tí wọ́n jí gbénu wọn and ẹlẹ́ẹ̀kejì tí mo tún finú wò lérí France náà wà lára àwọn tó ń kógun ja Nàìjíríà o France náà wà lára wọn o bẹ́yìn náà ṣe máa sọ pé England náà wà lára àwọn tó ń kó wàhálà sí Nàìjíríà lọ́rùn àwọn náà wà lára àwọn tí wọ́n ń dá nǹkan lẹ̀ sí Nàìjíríà àwọn kan wà ńbẹ̀ tí gbogbo yín máa ń sọ wípé àwọn náà wà lára àwọn tí wọ́n ń gbìyànjú sí Nàìjíríà tí Tinubu bá ń lọ bẹ̀ gbọ́ àìwòsàn sẹ́yìn mọ̀ bóyá ó mọ many things secret ó mọ many àṣírí nǹkan tẹ́ fẹ́ kó gbé wá èmi fi ń sọ lórí security ni mò ń sọ ìlú tẹ́ fẹ́ kán wá invest sí ṣé wọ́n ti bá tu security ìlú yín gangan ṣé investment tìlú yín gangan àwọn ọmọ yín nínú ìlú ẹ̀yin gangan investment mélòó lẹ tí ní tẹ́ fẹ́ ká lómi wá máa invest síbẹ̀ ẹ jẹ́ káwa gangan kọ́kọ́ invest lórí ara wa ná ká tó gba àjòjì
èmi ò ní bó ṣe ṣòfò lórí àga yẹn ó wà òkè because wọ́n pe Jagaban síbẹ̀ ó attend adẹ̀rí pé ó lọ́bẹ̀ but why tó miss orí ìjókòó ó lè lọ gbóògùn ẹ mọ̀ pé ó máa ń fún gbàmí bíbélì tí èrò tó yẹ mọ̀ pé ó ń gbóògùn ó lè lọ sí hospital kó lọ gbóògùn kó miss target kò dáa tó lẹ́yìn pé ká bí léèrè àwa la máa béèrè kí ló dé tí bàbá miss orí ìjókòó ó lọ represent orílẹ̀-èdè ni kò dẹ̀ yẹ kó miss orí ìjókòó tó fi jẹ́ wípé ambassador Nàìjíríà tó wà ní France ló ṣe wá represent rẹ̀ ẹnìkan sáà ti represent bóyá o mọ̀ ń torí ǹjẹ́ yìí mọ̀ bóyá nǹkan fẹ́ gbé wáyẹn gan bóyá o máa dá bóyá kò dáa bóyá nǹkan tí ò ní ṣe ni mi ní bó ṣe mí sórí target orí ìjókòó yẹn dá at the same time ẹ jẹ́ ká kọ́kọ́ invest sórí ara wa àjòjì ń wá sórílẹ̀-èdè yín wọ́n á máa ra ilẹ̀ ẹ mọye àwọn Egyptian tó wà nílùú yín tí wọ́n invest sẹ́kọ̀ọ́ tí wọ́n ra lẹ̀ sẹ́kọ̀ọ́ nǹkan tó ń tà fún yín ọ̀wọ́n gógó ni àwọn ọmọ yín á lọ síbẹ̀ wọ́n máa sọ ọmọ ọ̀dọ̀ wọn á ṣẹrú wọn á fúgbá gún wọn lórí fúgbá gún wọn lọ́rùn at the same time wọ́n tún wá invest àwọn Arabu àwọn Saudi Arabia àwọn England àwọn Arab àwọn gbogbo wọn àwọn Dubai àwọn ọ̀pọ̀lọpọ̀ Pakistan Indian wọ́n wá sórílẹ̀-èdè yín wọ́n máa kọ́ iléeṣẹ́ gbogbo ilẹ̀ yín ni wọ́n ti gbà lọ tán ẹ̀yin náà invest lórí ara yín kẹ́lómi tó wá invest lórí yín n tí mo fẹ́ kó yẹ ká ẹ sọ nìyẹn ẹ ó mí sórí ìjókòó kò sí lórí ìjókòó kò jẹ́ káwọn èèyàn nǹkan tó fẹ́ ṣe kò lọ́pọlọ báwo lè ṣe máa sọ yìí bóyá ẹ fẹ́ invest èmi sọ pé investment tó lọ sí yẹn gan kò nítumọ̀ kí ni tí Tinubu lọ bẹ̀ fún kò yẹ kó tiẹ̀ kọ́kọ́ lọ gan because kò tí invest lórí àwọn ọmọ tá a wà Nàìjíríà àwọn tá a wà nínú ìlú lọ́wọ́lọ́wọ́ I need investment àìmọye ọmọ tó ní talent tí wọ́n ti invest lé wọ lórí gbogbo àwọn ọmọ ló ti dolóso tán ẹ invest lórí àwọn ọmọ tó ti dolóso kìí ṣe pé kẹ́mẹ́kẹ́ nìkan wọ́n máa invest lórí kó máa kó gbọ́rọ̀ ajé yín lọ kó máa kó gbọ́ àlùmọ́nì yín kó gbọ́rọ̀ ajé yín ibi tí wọ́n bá láwọn ra lẹ̀ sí wọ́n á make sure pé ibi tí góòdù àti àlùmọ́nì wà ní tán bá dẹ̀ fi lè ra rẹ̀ kan síbẹ̀ wọ́n máa gbẹ́lẹ̀ síbẹ̀ wọ́n máa kó gbẹ̀ lọ ni gbogbo ibi tí China sọ pé òun ra nǹkan sílẹ̀ ní wọ́n ń wa gold níbẹ̀ ẹ bá dúdú góòlù yín tí wọ́n ti gbogbo resources ní tí wọ́n ti wà lọ ẹ jẹ́ kó invest sórí àwọn ọmọ yín náà àti ẹ̀fájòjì kan wá invest lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ìlú yẹn àwọn ọmọ tí yín ni kẹ́kọ́ invest lé lórí kẹ́tọ́ invest lórí àlejò má jẹ́ sọ̀rọ̀ púpọ̀ tó rọ̀rọ̀ tèmi ẹ̀ mọ̀ pé ó máa ń dàbí ìgbà kan kó o kú dànù ni so mo fẹ́ kẹ́ ẹ bá mi wo fídíò tí Aare sọ lọ́dà wọ́n sọ kíní bọ̀rọ̀ tí wọn ò bá tèmi mo lé ní o so a lè takora wa nọ̀rọ̀ tó wà lẹ́ni ṣùgbọ́n ẹ wo fídíò náà kẹ́dẹ̀ fún opinion yín sílẹ̀. Thank you so much. Financial summit hosted by French President Emmanuel Macron last week continues to generate mixed reactions. President Tinubu attended the summit alongside other African leaders, including South Africa's Cyril Ramaphosa and Kenya's William Ruto, among those seizing the opportunity to present their country's challenges on a global stage. After that session, Tinubu left Paris for the United Kingdom on a private visit, eliciting more reactions from Nigerians. Let's take some tweets. Well, this is from Bayon Onuga, who wrote, after a successful Paris outing, President Tinubu off to London on private visit. President Bola Tinubu on Friday concluded his official trip to Paris, France, during which he had an outstanding participation in the summit for a new global financing pact hosted by French President Emmanuel Macron. Well, Ojo in response wrote, successfully outing. He traveled all the way from Nigeria to France just to attend banquet and eat. He even hung around until the summit was over to snap pictures. This is so embarrassing. A first summit for that matter. He was even given a slot, but he chickened out at the last minute. Well, Nathan wrote, does the president of a country have the right to privacy when using taxpayers' money? Don't we deserve to know what he is going there for? Well, Nefertiti wrote, 3 speakers of Nigerian descent were scheduled to speak. Tinubu, Ngozi Okonjo-Iweala, and Akin Adesina. They had different topics. Tinubu chickened out at the last minute. Nigerian ambassador had to represent him in a live session. So Tinubu could not deliver a keynote address or a closing remark. Well, she further stated that
how is snapping photos with Nigerians in Paris any type of achievement? Senegal and Zambia already struck deals to restructure their $6.3 billion debt at the summit. So I need to start seeing